àní dá gbogbo àwọn àgbàlagbà wa dúró. látọ̀dọ̀ bàbá wa ẹsẹ̀lẹ́sì. Number 1 citizen. Bàbá gómìnà Lagos State. Ọlọ́mọba adúgbò fún yín. Bàbá pẹ̀lú yín. Bàbá mójútó yín. Má fi nǹkan kan ṣe yín. Ọlá àfẹ́. Ọlá àṣepọ̀. Tẹ́ǹsì. Láàrin ẹlẹ́sìn méjèèjì. Ẹnì mẹ́tẹ̀lé wa débì. Àmọ́ ẹgbàá yìí pé ìkan náà ni. Ẹgbàá pé kan náà ni. Ọlọ́mọba adúró ti yín sà. Bàbá fọwọ́ gómìnà Ogun State. Ọlọ́mọba adúró tì yín. Bàbá ọmọ olókù òní. Bàbá fọwọ́ Senate President. Ọlọ́mọba amójútó yìí. Akí bàbá wa Imam. Ọlọ́mọba àmín. Tí ń jẹ́ kábínẹ́ẹ̀tì yín. Wá sí òní pa lónìí. Odidi ọjọ́ mẹ́jọ ọjọ́ fìdáhù. Àmọ́ ọjọ́ òní pàtàkì. Àmọ́jọ́ òní pàtàkì. Ọjọ́ tó le jù fókù láyé. Òní ni ọjọ́ tí ọkọ̀ kọ́ fẹ̀jẹ̀ lélẹ̀. Ọmọ tó fẹ́ bá pàdé. Ọlọ́run bá wa ṣe ìsọ̀kalẹ̀ bàbá wa yìí ní rọrùn. Akí bàbá President Báṣádé. Ọwọ́n làpá ní tó bá dàbí sí ilé ara máa ń rọ̀. Wọ́n tẹ̀ kù yọ̀. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون. Mo kí bàbá mo kí chief of staff wa náà. Akí chief of staff wa náà. Àtayọ̀. Tayo. Bàbá Àtayọ̀. Bàbá Àtayọ̀. Mo ẹ̀yin pàṣájì mo kí. Gbogbo ẹ̀yin pàṣájì tẹ wá bí ni bàbá kí. Mo kí màmá wa Mami Sàràkí. Mo kí màmá Mami Sàràkí. Ọlọ́mọba adúró tì. Àìkọ́ ìlọsọ bẹ́ẹ̀ bá dàbí sí láyé ọmọ ìrọ̀ yìí. Ó léwu. واتقوا يوم ترجعون فيه إلى الله. Ẹ̀dẹ̀ ọjọ́ tẹ̀ padà sọ́dọ̀ ìlú. Ibi tá a sọ̀kalẹ̀ sí náà ni o. Bí a sọ̀kalẹ̀ sí rè. Ìkan márùn-ún. Tọ́lọ̀ fúnra rẹ̀ pẹ̀lú mùsíbà bíjà. Márùn-ún ló bẹ̀rẹ̀. Wọ́n ní wàlá nàbẹ̀lú ànágún. بشيء من العوف والجوع والنقص من الأنفس والثمرات. Wàlá nàbẹ̀lú ànágún ṣe. بشيء من العوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. Ẹ bá ń fún wọn ní sùúrù, ẹ bá ń fún wọn ní òdùnnú. Àwọn tí kan nù tí mo kà á lè bá bá fúnra Ọlọ́run ló pè ní mùsíbà nínú tó pè mùsíbà ọ̀kan lọ́sẹ̀ lónìí. Ẹ dákun tí a bá ní àká ìdí a bá ní méjì àti méjì kí láàfin. Ìbá sá fún mi Ọlọ́run alẹ́ lè sá fún mi. قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم. Ọjọ́ ìnìlọ́nà wa ní ká tẹ́ ju ọjọ́. واتقوا يوم ترجعون فيه إلى الله. Ọjọ́ mẹ́ta ni ọjọ́ òní ọjọ́ tó wúwo ni. Ọjọ́ ẹ̀kejì lọ́jọ́ tá a pàdé Ọlọ́run. Ẹ̀kẹta òun ni kí ni òun ni kí ikú tọ̀yàn dá ikú wa sálágbára lọ́lẹ̀. Gbogbo bí yàtọ̀ ìwọ́n tó ọba ìjẹ́ ìbọn. Ọba jẹ sẹ́wù ọba jẹ gọ́ọ̀nà ọba jẹ pẹ́sidẹ̀ntì ọba ìjọba nítorí ọjẹ́ bọ́ ọba ti kó ìbò wọn gbókù sí. Wọn ò ní sọ kí ẹ̀rọ gbogbo ni wọ́n gbé pẹ́sidẹ̀ntì wọ́n gbé ọmọ ẹ̀sìn wọn gbé sí ìbò wọn wọ́n ìbò wọn gbókù sí ó ti tán. Ọ̀rọ̀ ní abẹ́rù ọjọ́ ìṣẹ́ wa kò sí dáa fi bẹ́ẹ̀rù. À á palẹ̀ mọ́lẹ̀ fún tọ́ ọba ti mọ̀ bí ó kù ṣeré o. Ṣeré o. Gbogbo nǹkan lẹ̀ dábì sọ pé agbára mi tẹ́ agbára rí ọ̀tẹ̀lẹ̀. Agbára yẹn ọ̀tẹ̀ yìí. Dáadáa tí bàbá yìí ṣe sọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ yẹ bàbá. Lọ́lọ́run fi fàtìbọ̀ tántó àṣírí iṣẹ́ wọn yí pé ẹni ìrere àwa láwẹ̀ wọn. Tọ́ ọ bá ní bàbá ta ìwẹ̀ wọn tán ẹ bí kákàndí wọn ní bí bàbá ẹ̀ tẹ̀lé lé gbogbo ara wọn rọ̀ yìí wọ́n dẹ̀ fíìn. Ọ̀ràn kó ṣe náà kù ní àṣẹ náà ní wọn. Ọjọ́ yìí náà lọ́jọ́ tó ga jù tẹ́lẹ̀ àmọ́ tẹ́lẹ̀.
ọjọ́ yìí náà lọ́wọ́ dé ọlọ́pàá àti ìrọ̀rùn sílá. Àmín. ìbéèrè wọn. Gbogbo ìbéèrè wọn tí wọ́n máa bí wọn. bí bàbá wa ìmáàmù ṣe kà á. Bí bàbá wa ìmáàmù ṣe kà á. dídáhùn rẹ̀ yọ jẹ́ rọrùn. Dídáhùn rẹ̀ ọlọ́jọ́ jẹ́ rọrùn. ẹrú tọ́ lọ kẹ́ni kó ṣe. Ẹrú tọ́ lọ kẹ́ni kó ṣe wá. wọ́n lẹ́rú tó wù lọ jẹ́ yá. Wọ́n ṣe wọ́n lẹ́nu tó lọ jẹ́ yá. Wọ́n wá bẹ́ẹ̀ yín wọn jẹ́. Ọlá ti tóbi ọlọ́run. Ọlá jẹ́ ká sọ ọlọ́run. Ọlá jẹ́ ká sọ ọlọ́run. Nusulami gafuri rahim. Nusulami gafuri rahim. Nusulami gafuri rahim. Amin. 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 Bàbá wa gómìnà fún Lagos State. Ọlọ́mọdé ayé àmú. Má wàá dá yín. Má fìtínà yín. Má jẹ́ láàkì kankan. Má ṣe ilé ẹni tá a máa gbé ká. Bẹ́ẹ̀ máa fowó wá láfíà. Má bá ìsọ̀sẹ̀ yìí. Má fi sọ ọmọ má fi sáyà fún yín. Má dé kóru máa yín lọ́wọ́. Jẹ́kẹ́ ìsọ̀kalẹ̀ dáadáa. Ààrẹ ẹ̀yà tó lọ́wọ́ ọlọ́mọdé ọ̀dà. Ààrẹ ẹ̀yà tó fẹ́ yẹ ọlọ́mọdé ọ̀dà. Ẹ̀yin bàbá ẹ̀rọ ẹ̀yà tí bàbá wa síwájú ọlọ́mọdé ọ̀dà ló yín náà ti dà. Bàbá wa síwájú pírẹsidẹ́ntì wa ọlọ́ba ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ wàhálà wọn mọ́ dààmú wọn sàlékún àlàáfíà fún wọn yẹ wọ́n sọ̀kalẹ̀ dáadáa yẹ wọ́n sọ̀kalẹ̀ dáadáa lójú àwọn tó ti ṣe síwájú wọn ọdún mẹ́jọ wọn lò yẹ tí wọn náà pé wọ́n àlàáfíà ara aláǹtóbi ọlọ́run ní ìdàbí. Gbogbo ẹni tọ́wá ọlọ́sọ padà lẹ́yọ̀ Ayatul Kursi. Ọjọ́ mẹ́jọ ti bẹ̀ gbogbo bí kíbi tó kálukú ti wá ọlọ́mọ fi sọ wá ló kọ́ fún yẹ wọ́n wá dáadáa yẹ wọ́n padà dáadáa ọlá tóbi ọlọ́run mọ́mọ́ wa tí bàbá wa fi lẹ̀ mọ́ wa làwọn fi sílẹ̀ wọn gbogbo wọn bàbá má dààmú wọn ọlá tóbi rẹ ọlọ́run. Amin. 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 اللهم اجعل ما في قلوب المؤمنين فالجزائية ليس كالكلمة يوسف وأهله وسلم اللهم اجعلنا الحق حقا وارزقنا اتباعه والباطل باطلا وارزقنا كما يا لا تتصل لك الملك بلا مشرك لا مشرك وإن الجنة ولا ذلك Bàbá Amusu ọlọ́ba àdúgbò fún yín bá àdúgbò fún yín bá pẹ̀lú yín bàbá Senate President bí ẹ bá fọmọ fún yà ọmọ ẹni ọkọ ọmọ ẹni ti dọ́ ọmọ ẹni wọn wá disappoint bàbá yìí lójú ayé bàbá wọn tún disappoint bàbá lẹ́yìn bàbá náà wọn ní ní pé bàbá mi ní bí bàbá ti ń dákẹ́ lágbo máa wọ́n pé dídájí bàbá ti lọ ọlọ́jẹ́ mi yóò kù ju tí wọ́n lọ wàrà kú wájà wàrà kú wájà wàrà kú wájà bàbá ìmáàmù yóò parẹ́.